fún òtítọ́ ẹnikẹ́ni tó wọ̀kọ̀ wáyà gbégbèsè gẹ́gẹ́ bó ṣe yẹ kò sòtítọ́ kí wọn náà má tara rẹ̀ kò sòtítọ́. Welcome on board. Ẹnikẹ́ni tó kọ́kọ́ wáyà gbégbèsè gẹ́gẹ́ bó ṣe yẹ kò sòtítọ́ kí wọn náà má tanra rẹ̀. Welcome on board. Olúwa ṣeun my brother. Wàlékún salam ẹ káàbọ̀. Àǹtí mi Àjọkẹ́ wàlékún salam. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi invite àwọn èèyàn pé mo ti dé ká wá sọ̀rọ̀ ṣókí. Olórí mi wàlékún salam ìyá àlùbáríkà. Gbégbèsè gẹ́gẹ́ bó ṣe yẹ kò sòtítọ́ kí wọn náà má tanra rẹ̀. Brother Said, you're welcome. Alaja Mansoura Abdulrazak, my lovely sister. I love you so much. Sister Fola Shade, you are welcome. Alaikum salam. Abiyo, alaikum salam. Ayobami, ẹ káàbọ̀, alaikum salam. Alhaji Lukman Adétúnjí wàlékún salam ẹ káàbọ̀. Sister Idayat Ali ẹ káàbọ̀ wàlékún salam. Ó ṣòtítọ́ kí ìwọ náà má tanra rẹ̀. Màámi Alájà Bọ́sẹ̀ wàlékún salam màámi ìyá àlùbáríkà fújọ́ mẹ́ta. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali wa sahbihi wa sallim. Adúpẹ́ fún Ọlọ́run. Àṣeyìn fún Ànábì wa Muhammad. Àfáà mi, àfáà Teslim Aláṣírí wa alaikum salam. My sheikh, Ọlọ́run jẹ́ rí yín pẹ́ báwo gbogbo Dubai àdúrà yín ó gbà. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali wa sahbihi wa sallim. Adúpẹ́ fún Ọlọ́run. My brother mi Taiwo, you are welcome. Adúpẹ́ fún Ọlọ́run àṣeyìn fún Ànábì wa Muhammad. Ẹnu ọpẹ́ ìwọ Ọlọ́run dákun mọ́jọ kan o. Mọ́jà dúpẹ́ túláàsì, mọ́jà dúpẹ́ tipátipá. Ìmọ̀ràn tá mọ́jọ ṣẹ lórí wa o. Gbogbo tá à ń fẹ́ ti dáadáa Ọlọ́run ṣe fún wa. Èyí tá kọ̀ láburú Ọlọ́run dákun bá wa kọ́. Wá ṣàánú fún wọ Ọlọ́run. Mọ́ dojú tì wọ Ọlọ́run. Mọ́ yẹ̀yẹ́ wọ Ọlọ́run. Mọ́ fìtínà wọ Ọlọ́run. Ọ̀rọ̀ tá à mọ́wọ́ tá à mẹsẹ̀ Ọlọ́run dákun mọ́jọ jẹ́ tiwa. Wọ́n lá jẹ́ kan ṣoṣo Ọlọ́run. Wọ́n lá ṣe Ọlọ́run. Wọ́n lá gbára Ọlọ́run. Ọlá la haula wala quwwata illa billah. Ọlọ́run ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ lónìí Ọlọ́run dákun má ṣe ní ìbálẹ́jà aburú fún gbogbo wa o. Afáàmì Abdulrazak Alájà Abdulrazak Balikis wa alaikum salam. Má ṣe ní ìbálẹ́jà aburú fún gbogbo wa o. Ọlọ́run dákun jẹ́ gbogbo owó bá mi tó ti lérè wọ́n lá jẹ́ kan ṣoṣo Ọlọ́run wọ́n lá ṣe Ọlọ́run wọ́n lá gbára Ọlọ́run wọ́n lá ń tọ́lọ́run bá fi ń jọ́lọ́run fi òfin ẹ̀dá kankan àfihàn Ọlọ́run jọ́rọ̀ owó dayọ̀ wala la hawla wala quwwata illa billahi alil azim. Naam, ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ ní ṣókí lénìí ó ní wípé ó ní mo ní kí àwọn obìnrin kí á má fi ọwọ́ ara wa ba yí àwọn ọmọ wa jẹ́.
mo dẹ̀ ní reason tó pọ̀ tí mo fi gbé tọ́pìkì yìí kalẹ̀. Gbogbo àwọn obìnrin tá a wà níta nísìn kí ló ń ṣe wá gangan? Tá a bá ní béjò ṣe gùn la ṣe fẹ́ bẹ́ ejò, wàláhì á bẹ́ èèyàn méjò yẹn. Kí ló ń ṣe wá gangan láwọn obìnrin sìn? Nǹkan tó yẹ ká bò láṣìírí, Afa Ibrahim Jaji wa alaikum salam, ní tó yẹ ká bò láṣìírí sínú ilé wa, àwa ti sọ social media di family house wa. Tí a bá wá ti gbé ọ̀rọ̀ ọkọ wa sínú social media, àti ìmọ̀ nǹkan tí ń ṣe wá. Tí a bá ti gbé ọ̀rọ̀ ọkọ wa sórí social media, àti ìmọ̀ nǹkan tó yẹ ká ṣe. Ó mọ̀ pé gbogbo owó tó ń gbé ọ̀rọ̀ family rẹ, tó ń gbé ọ̀rọ̀ ọkọ rẹ wá sórí social media, ó ń bá yí àwọn ọmọ rẹ jẹ́ o. Ó ń ra àtúbọ̀tán tí ò dá kalẹ̀ fáwọn ọmọ rẹ ni. Àtúbọ̀tán tí ò dá ló ń rà kalẹ̀ fáwọn ọmọ rẹ. Àmínà oníkọ̀. Àtúbọ̀tán tí ò dá ló ń rà kalẹ̀ fáwọn ọmọ rẹ. Tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ á ti bọ́ sórí social media. Tí ẹ bá fẹ́ mọ obìnrin burúkú, obìnrin pàpàlágí, obìnrin tí ò ṣe tọrọ obìnrin, obìnrin tó fi ń ṣépè fún obìnrin, orí social media yìí lẹ ti mọ̀. Tí ẹ bá kọ́mẹ̀ntì ni ẹ lọ wo abẹ́ kọ́mẹ̀ntì èèyàn mi, ibẹ̀ lẹ ti mọ̀ pé obìnrin yìí kì í ṣe responsible obìnrin. Gbogbo owó tó bá sì fẹ́ jèrè ọmọ, gbogbo owó tó fẹ́ kọ́mọ rẹ̀ ó lálùbáríkà láyé, ó gbọ́dọ̀ máa ṣerú ẹ̀. Ẹ wo àwọn ìyá wa, èmi a máa sọ síwájú, ìwọ gbogbo owó obìnrin tó bá ń bárọ̀ rẹ ṣe, tó ń bárọ̀ rẹ ṣe, ó lè mọ experience ilé ọkọ bó ṣe mọ wà náà ni. Social media kò lè kú láyé àwọn ọmọ èèyàn láàkú social media ó sì máa lọ. Gbogbo ohun tó bá wá ṣe yóò wá máa dàbí ìgbà pé wọ́n ń ṣíwèé rẹ̀ kàn. Why ta sọ social media di àlùjànnà wa, àmójútó àlùjànnà wa mọ́ àfi social media yìí ṣá. Ọ̀rọ̀ kan spread kiri lórí ọ̀rọ̀ ìyálé ni ó ti bímọ sí ni kò ti bímọ sí. Ìwọ arábìnrin náà, ẹ̀yin èèyàn tẹ́ bá mi táàgì ẹ̀ ní fídíò yìí. Wàláhì ó yẹyẹ ọkọ rẹ̀, ó ń bọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀ jẹ́ ni. Torí pé tó bá yá wọ́n á padà pìtàn fún àwọn ọmọ rẹ̀, àwọn fámìlì ọkọ ọmọ rẹ̀ wọ́n á pìtàn fún pé ìyá wọn mọ̀ pé bàbá wọn ó mọ̀ rìkọ́ọ̀dù bàbá wọn kalẹ̀. Níjọ́ kìíní àná ó mọ̀ fáwọn blọ́gà ká mọ̀ bóun blọ́ọ̀gì ọkọ òun. Ataláyédáyé lazy woman. Gbogbo owó single mother tó bá retí ẹ̀ka ní ẹ̀ bá ń tọ́jú ọmọ, you are a very lazy, you are lazy woman ni ọ́. We know it's not easy, but you have to hustle. Bí mo sọ sí last time pé single mother be prayerful, be hustle. Lọ́mọ bá ṣe ń hustle, lọ́mọ bá ṣe ń ṣiṣẹ́ ìwọ tó bá ti jẹ́ single mother. Single mother tó bá bọ́ síta tí máa ń jẹ́ ẹ̀ka ní ẹ̀tẹ́lẹ̀ káwọn ọmọ ẹ ti mọ̀ pé lazy woman ni kò ní nǹkan kan tó fẹ́ ọ́fà ọmọkùnrin, ó fẹ́ bá yé ọmọkùnrin náà jẹ́ lọ́mọkùnrin náà ṣe sá. Tó bá jẹ́ single mother tọkọ dọmọlé lọ láyà tó rọmọ tọ́jú tó ń sọ yí pé wọn bá mi tọ́jú ọmọ, ó wá bọ́ sí social media ó wá ń sunkún, ó lè ọlẹ́ ní ọ̀wọ́ gẹ́gẹ́ fẹ́ bá yé ọmọkùnrin jẹ́ ló ṣe sá fún ọ. Bí n tí mo máa ń sọ ó help ẹ yóò ṣe ni àìmọye ayélujára mi náà bọ́ sórí ṣe nígbà I'm a strong woman, I'm very strong. You are not a strong woman. A strong woman kọ́ ni ó sọ fún wa pé òun strong. Àwa la sọ pé you are a strong woman. Àwọn kan bẹ nílé ọkọ, woman kan bẹ nílé ọkọ. Wàláhì ìyá yẹn orí ètò mi yìí wọ́n ń wò pé mo kéré sáwọn. Tí wọ́n bá béèrè bí wọ́n wá pè mí, wọ́n ní àǹtí Àjọkẹ́ wá fún mi mọ̀ràn. Ìyá yìí tí mo bá yọ ọjọ́ orí mi nínú ọjọ́ orí wọn, wàláhì tàlà wọ́n á tún gba change bíi 15 years. Níyà ìyá àgbàlagbà. Ìyá yìí dẹ̀ ń tọ́ ọmọ 4 nínú school, ní school, university, polytechnic, wàláhì inú ilé ọkọ wọn náà sì wà. Ṣé single mother kọ́ lápè yẹn ni? Ọkọ tí ò ráàyè tọmọ, kò sì torí ẹ̀yàn lé, ó sì ń tọ́jú ọmọ rẹ̀. Ṣé single mother lápè yẹn? Ilé ọkọ ló wà o, bọ̀ òun ló ń gbé responsibility lórí àwọn ọmọ rẹ̀. Abẹ́lẹ̀ tà sí ìwọ tó wà ń ta. Ẹ kàn máa wò pé obìnrin tó bá ti wà ń ta ní gbé responsibility, àìmọye ìyàwó onúlé tó ṣe pé òun ní gbé responsibility lórí ọmọ rẹ̀. Kí ni problem àwọn obìnrin gangan? Tá a ti gbé gbogbo ìṣe, a ti gbé gbogbo ẹ̀sìn, ọ̀rọ̀ ẹ̀sìn, a ti gbé kalẹ̀, a ti sọ social media di nǹkan aburú mọ́ra wa lọ́wọ́.
a ti sọ social media dínú ilé, a ti sọ social media di family ọkọ wa, a ti sọ social media sí family tiwa gangan. A ní nǹkan kan mi ta fẹ́ forí ra owó àrò mọ́ àfi social media yìí ṣá. Ọ̀pọ̀lọpọ̀ yín ò sì kẹ́kọ̀ọ́ lórí social media yìí. In tó ń spread yìí ó yẹ kó kọ́ pọ̀lọpọ̀ obìnrin ní ìlọ́kọ ni lọ́gbọ́n ni pé kò yẹ kí n gbọ́rọ̀ ọkọ mi síta. Torí arábìnrin tó gbọ́rọ̀ ọkọ rẹ̀ tó gbé voice note ọkọ rẹ̀ síta yẹn gbogbo ní ẹ lọ wo tẹ́tì tiẹ̀ gan gbọ́ inú rẹ̀ ò lè dùn láyé. Ọ̀pọ̀lọpọ̀ ti pè ń gódìgà, ọ̀pọ̀lọpọ̀ ti pè lólè, ọ̀pọ̀lọpọ̀ ti pè ní oríṣiríṣi ọkọ. Ẹ wá wo ọkọ tó bàjẹ́ àtọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀ tó bàjẹ́ torí pé kò bo ọkọ jẹ́. Ọkùnrin ò lójútì, ọkùnrin lè fóbìnrin 200. Bẹ́ẹ̀ ni ọkùnrin lè fẹ́ obìnrin bó ṣe wù ú, àmọ́ wo obìnrin ńkọ́ ò lè dán wo. Number 1 tó bá lọ ọkọ ikọ̀ lè o fẹ́ mi ọkọ wọn ò tún mọ̀ bẹ̀rù rẹ pé wèrè eléyìí ṣe tí mo bá fẹ́ ṣé kò jíjú ní mọ̀ rìkọ́ọ̀dù èmi náà kó tún lọ gbé mi fáwọn blogger. Àǹtí mi nílà káìmà. Kí ló wá special nínú pé ọkọ mi ó lọ fẹ́ ìyàwó mi? Let me tell you one thing, mo máa sọ ìwọ tó bá jẹ́ single mother tọkùnrin tó filẹ̀ tí ò bá wá bí ọ tí ò mọ bí ọ lẹ́yìn ìgbà tó padà rí ọ definitely ó lè ní wọ́n gan ó níṣẹ́ lápá ni ó alápámọ̀ ṣiṣẹ́ ni ọ́, alápámọ̀ ṣiṣẹ́ ni ọ́. Kì í ṣe gbogbo ẹrù ló yẹ ká máa gbé láwọn ọkùnrin yìí lórí. Ẹ̀yin àwọn kan orí program tí mo ṣe last week àwọn kan inbox mi Alájà White tó ṣe pé mọ́ ń ṣáìdì ọkùnrin mo lọ́ ọmọ ọkùnrin mi ò dẹ̀ gbàdúrà kan ìyá jọ ọmọ ọkùnrin nítorí àwọn obìnrin gangan a ní lọ́wọ́ àdìsẹ́rù mo sì wá ti bayé ọkùnrin jẹ́. Ẹ wo orú obìnrin tí ń pariwo ọkọ rẹ̀ lórí social media ń sìn kò mọ̀ yí pé ọkọ òun kọ́ lòun ṣe ayé àwọn ọmọ òun gangan lòun bàjẹ́, ayé ọmọ ẹ lòun bàjẹ́. Ìyá mi tó ń rojọ́ ọkọ rẹ̀ síta ọ̀pọ̀lọpọ̀ ló ti fẹjọ́ bayé ọkọ ẹ̀ jẹ́, ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ẹjọ́ sọ ọkọ do lórí burúkú tó ti sọ ọkọ da lákìsà. Ẹyẹ já rojọ́ orí burúkú ẹ jẹ́ social media wọ́n ṣe social media fún pé ká fi najú ni nàún wọ́n kò fi market ọjà rẹ̀ wọ́n ní kó wá sọ di family house kó mọ rojọ́ ọkọ rẹ̀ wọ́n ní kó wá sọ family house social media kó sọ di inú family house àwọn ọkọ rẹ̀ kó wá mọ narrate ọ̀rọ̀ ọkọ rẹ̀ ń bẹ̀. Kí ló dé gangan àwọn obìnrin ṣáà ní làkà iṣẹ́ làkà wa ti kú ni. Tọkùnrin bá kọ ọmọ lẹ́tì ọ́ mo máa ń ṣe àdúrà kan máa ní Ọlọ́run o mo bí ọ́ ni àrísìkí tó ṣe fún mi tí n fi ní màlá pé single mother ni mi Ọlọ́run dákun ṣe fún mi. Ọlọ́run dẹ̀ ń bí àbùkátà lọ́nà ara yàtọ̀ sí pà ń ṣe zìnà. Àmọ́ ẹ̀yin tẹ́ ní ti single mother ọlọ́mọ kan náà rí I'm a single mother ó ṣe wá special. Àìmọye ìyàwó tó jókòó tí ò fẹ́ fọkọ rẹ̀ lẹ̀ tó sì ṣe pé single mother nù yàrá ọkọ rẹ̀ ni. Kí ló wá special nù single mother? Kí ló special tó ò lè ṣiṣẹ́? Kí ló special? Àwọn ìyá wa jìyà lórí wa ni. Ǹjẹ́ tó bá ṣe pé ìyá tiẹ̀ ṣe báyìí tó bá ṣe pé bí ìyá tiẹ̀ ṣe ń polongo bàbá tiẹ̀ síta ǹjẹ́ owó jẹ́ èèyàn? Ǹjẹ́ tó bá ṣe pé bí bàbá ìyá tiẹ̀ ṣe ń fẹjọ́ bàbá rẹ̀ sùn kiri nu ǹjẹ́ owó jẹ́ èèyàn láyé? Ọ̀rọ̀ mi a máa ń korò lára àmọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ìwọ tó bá ta bá mú tiẹ̀ ń bẹ̀. Èmi náà bá sọ̀rọ̀ ńgbà mi a sì ta bá mi ṣókì máa wò pé Àjọkẹ́ ọ̀rọ̀ rẹ̀ rèé tiẹ̀ ní mú tiẹ̀. Ẹ jẹ́ káwọn obìnrin ó wáìzì ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ṣòfò kàlú àwa là ń báyé àwọn ọmọ ọlọ́mọ jẹ́, àwa là ń báyé wọn jẹ́. Single mother special my dear sister má jẹ́ kó jẹ́ nǹkan tuntun tó jẹ́ tuntun sí ẹ kó máa sunkún wèrè kan pé single mother lọ wá ṣẹ̀ṣẹ̀ ni. Àìmọye àwọn tó wà nínú ilé ọkọ tó ṣe yípa àwọn náà gbé bùkátà lórí àwọn ọmọ wọn. Go and work. Single mother jẹ́ tuntun má my dear sister má fi ṣàkárẹ̀ èèyàn kan gbé àmì single mother and so fucking what? Go and work. Ṣé rí ìwọ obìnrin nǹkan mẹ́ta ló yẹ kóbìnrin ó notice inú ìgbésí ayé rẹ̀ tó o bá ti notice kí nìyẹn ó dààmú o. Ẹ pé ń sáàwò nǹkan mẹ́ta náà. Ìka àkọ́kọ́ ni kí ṣe gbogbo obìnrin tẹ́ ń wò láyé ní ó jókòó ní òrùlé ọkùnrin o. Ẹ má ṣì mí gbọ́ o. Kì í ṣe gbogbo wa lájókòó nínú òrùlé ọkùnrin. Obìnrin ní ilé ni ṣé ẹ lè gbélé sórí ilé? Ẹni tó bá gbọ́ Yorùbá dáadáa ṣé ilé lè gun orí ilé? Ilé lobìnrin mi. Ìwọ obìnrin tó bá wá ti notice pé ilé ni ó wà lọ dúró ni.
in tóbìnrin mi fi ń wò pé single mother ó ilé lobìnrin ó lọ wá lọ dá dúró ilé máa ń dá dúró ni tí ilé bá wá dúró so èèyàn ilé mi ni ó wà mọ́ wá kí nínú ilé rẹ̀ sàlámà àlékún yóò yọjú sí irú obìnrin bẹ́ẹ̀ ni pé kì í ṣe wo ní ìṣòro obìnrin tó ṣe pé o gbọ́dọ̀ máa jókòó tọkùnrin 24/7 kọ́kọ́ rí ó máa lọ kó wá máa sálámà sí ọ ní ọ ìwọ tó o bá ti notice ara rẹ bẹ́ẹ̀ wáìsì lọ wá nǹkan ṣe irú obìnrin bẹ́ẹ̀ tí bá ń jókòó mo fẹ́ jókòó ní ilé ọkọ ó máa dààmú ó máa ṣí kiri ni o irun obìnrin ẹlẹ́ẹ̀kejì àwọn nǹkan wà tó ṣe pé àwọn gbọ́dọ̀ máa rọ́kùnrin 24/7 ní ó wá gbọ́dọ̀ lọ fẹ́ orú ọkùnrin tó ṣe yí pé àárìjí àbí àárìjà bíi tiẹ̀ náà tẹ́jọ́ máa kó fúnra yín tó fi tètè méèkì ẹ̀ láyé irú wo obìnrin bẹ́ẹ̀ tó bá lọ fọkùnrin tí ò fẹ́ràn ń tà ń sọ yìí ó máa ṣí kiri ni o ìrò pé ń gbọ́ mi yẹ̀yìn èèyàn mi tẹ bá ṣe pé ń gbọ́ mi ẹ bá mi tẹ lọ́ọ̀fù kí n mọ rí kínú mi ó mọ dùn kó lè mọ bọ́ọ̀sì brain mi láti sọ̀rọ̀ irun obìnrin kẹta ni obìnrin míì wà tó ṣe wípé ìwọ ló máa gbé bùkátà gbogbo inú ilé tó o bá wà tí mọ́ bẹ́ẹ̀ ó mọ̀ bí ọlọ́run àrísìkí ni o àwọn obìnrin kan wà wà láìlẹ̀ àti wọn kàn ń gbọ́ ọkọ̀ gbélé ni o wọn kì í ṣe pọ́kàn wọn fi ṣèkà o ó ti wà nú àkọọ́lẹ̀ tí wọ́n pé àwọn lólórí ọkùnrin ni wọ́n kàn wá ní structure obìnrin ni. ẹ bá mi share video ẹ bá mi like àwọn obìnrin á nídìí ọ̀rọ̀ irú obìnrin yẹn yóò wà nínú ilé ọkùnrin ni irú àwọn obìnrin náà ní èmi mọ̀ ń gbé bùkátà àǹkìtìkà wàhálà ìtọ́lọ́wọ́n ọba kọ́ ọmọ ọ̀nà my dear sister kó o tètè gbá kádàrá rìsìkì ni o máa tọrọ tí obìnrin bá ti lọ notice nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń sọ yìí lára rẹ lójókòó pé ṣé nígbà tí mo wà lọ́dọ̀ ọkọ mi ṣé tí mo orú obìnrin yẹn kì í ṣe pé ó fi ṣàsọ́kọ o tó bá wà lọ́dọ̀ ọkọ wọn ò ní máa lówó lọ́wọ́ obìnrin yẹn ni ó máa lówó lọ́wọ́ ìwọ ló máa gbé bùkátà kì í ṣe pé o fi ṣoògùn àbáṣàṣì kankan abọ́kùnrin yẹn mọ̀ọ́mọ̀ nítorí wọn bá dámọ̀ wọ nìyẹn tó bá wá ti lọ notice orú kìíní o mọ̀ ní dààmú my dear sister ẹ jẹ́ mu mi ó gbomi. o ní dààmú my sister but I notice ara wa tá a bá mọ ara wa tá a bá mọ orú ìtọ́lọ̀ wọn bá kọ́ mọ́ wa á wà á mọ dààmú á mọ dààmú gan ẹ ti róbìnrin mi single mother mi ọkọ 5-6 ló ti fẹ́ nítorí pé kò notice ara rẹ̀ ni ó lè ṣe pé lé ní ọ tó lè gbé lórí ilé obìnrin mi wà kọ́kọ́ wà kútu wenji kíyàwó wà l'Amẹ́ríkà ó ní tọ́lọ̀ wọn bá dámọ̀ o àmọ́ tó bá dúró pé yín lẹ́wọ̀n a máa sọ pé mo fẹ́ kọ́kọ́ mi wà pẹ̀lú mi I want to be feeling my husband wàhálà you will later depart with that husband. ẹ jẹ́ ká lọ notice ara wa ká má bàa dààmú gbogbo wa lábìímọ láyé àmọ́ gbogbo wa kọ́ lá jèrè ọmọ Ọlọ́run jẹ́ kí gbogbo wo jèrè ọmọ ni gbogbo wa lábìímọ láyé àmọ́ kì í ṣe gbogbo wa lọ́mọ òsìn gbogbo wa láṣiṣẹ́ láyé sí gbogbo wa ládùúró jẹ́ kọ́lọ̀ já dúró jíṣẹ́ ọwọ́ wa gbogbo owó obìnrin tó bá ti mọ́ra rẹ báyìí ò ní dààmú bọ́kọ́ bá dámọ̀ lù ẹ́ láyàgé òwò pé àdámọ̀ tèmi ní Ọlọ́run dákun ṣàánú mi mọ́ wàá ṣépè fúru ọkùnrin bẹ́ẹ̀ torí pé tó o bá ṣépè fún tó ọ̀rọ̀ ayé rẹ bá dàrú wà láwọn ọmọ rẹ ayé tiwọn náà dàrú gbogbo owó tó o bá tiẹ̀ ti bímọ obìnrin ọkùnrin èmi Àjọkẹ́ torí mi máa ń láìkí pé wá níyàn jẹun ọmọ náà jẹ́ kí gbogbo àwọn obìnrin ó jẹun ọmọ mi máa ń wù mí ká ní mo ti ń jẹun ọmọ bí mo ti wà ní o ká ní mo ti di girama torí pé kò sí ìdùnnú obìnrin náà ni pé kó o dọjọ́ ogbó kó o jẹun ọmọ àmọ́ nígbà tó o bá ti fẹnu ara rẹ kó bára rẹ lórí social media tó o ti bá yé àwọn ọmọ rẹ jẹ́ ayé ti bọ́ fẹjú mọ́kọ rẹ tọkọ rẹ gan òwúrọ̀ àyè ara rẹ jẹ́ kí n sọ fún ọ tó o bá ní 20 million naira tí 1000 ọkùnrin ò bá ti wo owó rẹ ò lálùbáríkà kó o bá wo ń tọ́lọ̀ wọn bá dà wá méjèèjì fún lọ kọ̀nfàmù tí mo sọ yìí tó o bá ní 20 million naira tí 1000 naira ọkùnrin kò bá ti wọnú owó rẹ ò lálùbáríkà my dear sister. àmọ́ àwọn obìnrin ìsìn àtẹ̀lé àgbé step táwọn òbí wa gbé mọ́ àsìtẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tànẹ́bì gbogbo wa pátápátá la ṣàfẹ́ wà òkè
gbogbo wa kọ́ la wà òkè o, gbogbo wa kọ́ la wà òkè láyé. tó bá wo pé ìyẹlé wà òkè, let me tell you one thing, ṣe rí kíní kan tún wà fáwọn obìnrin tá a mọ̀ ni pé tá a bá rí obìnrin míì tó bá múra jáde nulẹ̀ á bìlífù pọkọ ẹ̀ ló ṣe fún obìnrin míì ní gbé responsibility nínú ayé rẹ̀, nínú ayé àwọn ọmọ rẹ̀. Orú obìnrin tó bá ti fẹ́ lálùbáríkà bẹ́ẹ̀ yóò wá máa tọ́jú ọkọ rẹ̀, yóò wá máa tọ́jú, yóò wá máa bu ọkọ rẹ̀ láṣìírí. Ẹ bu àwọn ọkọ yín láṣìírí, ẹ má wo pé ọkọ mi ò dà, ẹ má wo pé ọkọ mi ò dà, ọkọ rí ò dá, ọkọ rí ò dá, ó bí kíní, ọkọ rí ò dá, ọkọ ò dá, ó bí kejì, ọkọ rí ò dá, ọkọ rí ò dá, ó bí kẹta, kò sì dá náà ni. Ẹ ti ẹ̀dúró nínú àwọn obìnrin, obìnrin wo ló dédé bọ́ síta kó ní èmi mo jẹ̀bi ọkọ mi rí, mo bi question yẹn tí ìrè èèyàn dá mi lóhùn pé èmi náà sì máa ń ṣe ọkọ mi. Ọkùnrin àṣẹ ọkùnrin rí, ọkùnrin ní máa ń ṣe àwa. Ntọ́mọ bú ṣe pọ́n ń tanu o, ìyá rẹ tí ò bímọ rẹ ni òjò sọmọ rẹ ń ta o. Especially àwọn ọmọ ọ̀sìn, àwa tá à ń bọ̀ lẹ́yìn yìí, ẹ jẹ́ akọ́gbọ́n gidi o. Afáàmì Ismail Jájí, ọlọ́njẹ́ rin yín pé ọlọ́njẹ́ mi yín ogun, my lovely darling. Èbó bú. Gbogbo wa kọ́ la jèrè ọkọ, gbogbo wa kọ́ la jèrè ọkọ. Ẹ jẹ́ ká fi sọ́pọlọ wa pé gbogbo wa kọ́ la lè lájókòó tọkọ, gbogbo orí yìí kọ́ ló jókòó tọkọ 24/7. Tó o bá ti mọra rẹ bẹ́ẹ̀ o mọ̀ ní dààmú ìyá mi, o ní dààmú. Ẹ má jà bà yé àwọn ọmọ wa jẹ́, ẹ má jà sọ àwọn ọmọ wa dolórí burúkú. A mọ̀ pé àwọn ọkùnrin kò síbi tá a tì yàn sí, Ọlọ́run bá tó dá wọn tó ní ká máa kípikirin yọ̀ wá, ó máa ń tó fi dá wọn o, kò síbi tá a tì wọ́n sí. Ẹ má wàá jẹ́ ká máa wò wá tí wọ́n yẹn káwa fi wá máa bọjọ́ ọ̀la àwọn ọmọ wa jẹ́. Ẹ má jẹ́ ká wo ohun tọkùnrin ṣe fún wa káwa fi dọ̀ọ̀dọ̀ làwọn ọmọ wa rú. Ẹ lọ wo, mo sọ kíní kan ni pé tí ẹ bá fẹ́ mọ obìnrin míì ìyàwó ilé tí ò responsible, orí social media lẹ́tì mọ̀, ẹ lọ post nǹkan kan pàtẹ́nì pé if your husband do this, comment tí ó comment tó ṣe pé ẹ mọ̀ wò pé orú obìnrin yóò ṣe súnmọ́ ni. Why are we like this? Àwọn obìnrin, why are we like this? Ẹ jẹ́ ká lọ pa ìwọ owó ara wa dà. Ẹ wo lady tí Ṣadé tán pariwo kiri lórí social media, nítorí ọ̀rọ̀ rẹ̀ gangan ni mo ṣe mú fídíò yìí jáde. Ẹ jẹ́ sọ kíni kan fún yín, wàláhì èmi ò mọ̀ tóbìnrin mi o. Tí ọkọ mi bá gbé olówó dé lónìí pé òun fẹ́ fẹ́ lé mi, wàláhì máa di ìyàwó rẹ̀ nítorí pé kí n lè gba kémi yóò ṣe dìrìnrìn fún kí n lè rí tọwọ́ ẹ̀gbà ni. Ǹjẹ́ tó bá ṣe kóbìnrin yẹn ní làákàyè tó bá àwọn èèyàn rẹ̀ ṣe, tó bá àwọn ẹni tí ó fún làákàyè ṣe ni, wàláhì kò ní wá kégbe ọkọ rẹ̀ lórí social media báyìí, yóò fà mọ́ ẹni tá à ń sọ ẹni. Èmi ò kò sí tẹ́kà mi pẹ̀lú ọ̀rọ̀ àwọn actress yẹn, yóò lọ fà mọ́ ìyálé ọkọ, ìyàwó ọkọ rẹ̀ yẹn ni, nítorí pé kí wọ́n náà bàbá rẹ̀ ní bá lọ là í yá. O mọ̀ bí a tó bá ṣe dáadáa sí yẹn. Ẹ jẹ́ kí n lé kinní kan sí yín, mo máa ń fi ọ̀rọ̀ màmá mi sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Àwọn mi àrò pé bí a mò ń janu ni, àwọn ẹni tó mọ̀ ìyá mi ń bẹ lórí ètò yìí, àwọn ẹni tó mọ̀ gbà mò ń wọ pátákìrí ń bẹ lórí ètò yìí. Ìyá kan wà wọ́n ń pè ní ìyá Àjẹ̀bú, kọ́lọ́n bá ń dẹlẹ̀ fún ìyá yẹn kó fọ̀rùn jì wọ́n, kó forí jì wọ́n. Ṣé rí gbogbo ìwọ tó bá ti fọ́kùnrin tó bá ti rẹwà, ìwọ nìkan kọ́ ló ní àwọn òbò ọ̀fẹ́ bọ́kọ̀ rí ò tóòsì wọn á tóòsì ọkọ ẹ̀. Wúlọ́ kọ́kàlẹ̀ bẹ́ẹ̀ bó ọkọ rí ò tóòsì wọn á tóòsì ọkọ ẹ̀ fúnra wọn. Ìyá yìí oúnjẹ ló ń tà, dádì mi dẹ̀ ń ta mọ́tò. Gbogbo ẹni tó bá mọ Kaduna dáadáa ní Mondo market níbẹ̀ ni mọ́ àlérí motors, bàbá mi ni mọ́ àlérí motors nígbà náà, Mukadam Suleiman kọ́lọ́mbà ń fọ̀rún kẹ́. Bàbá mi ló ń ta mọ́tò níbẹ̀ yẹn, máa yí tó bá ti rí bàbá mi ó láìkì bàbá mi náà sì rẹwà. Bí mo ṣe ṣẹ̀kẹ́ yìí ni bàbá mi ṣe rí, bí mo ṣe rí bàbá mi ṣe rí. Bàbá mi náà fine. Bàbá ìyá yìí láìkì màmá mi sọ ìtàn yẹn fún wa, wá ń wo màmá wa ń gbà yẹn pé ìyá wa gọ̀, bóyá wo gọ̀. Màmá yìí máa láìkì bàbá mi, àwa gẹ́tù gbọ́jú mọ̀ pé ìyá yìí láìkì bàbá wa. Ìgbà tí wọ́n wà nínú oyún, according to bí màmí sọ̀sọ̀ mọ́ èmi ní nígbà táwọn wà nínú oyún mi ni bàbá mi bẹ̀rẹ̀ sí déètì woman yẹn.
wọ́n ní nígbà táwọn oyún àwọn pé 4 months báyìí ẹni táwọn mọ̀ pé bàbá mi ti ń dètè láwọn bá sunkún lọ bẹ́ẹ̀ jẹ́ rẹ̀ pé kí ló dé ìyá mi náà wọ́n ní sì ní ìyá yẹn dàgbà ìyá mi náà kí ló dé láwọn bá ní bàbá mi náà ṣe báyìí wọ́n ní tó sí ìgbàanu rẹ̀ báyìí owó tó kọ́kọ́ kó fáwọn lówó jọjú gbọ́nà 5,000 naira ní owó ògbà yẹn wọ́n ló kó fáwọn nígbà kí ló dé ẹni bàbá mi wá dé bá ní ìyá mi náà ó ní sọ lẹ́nu ní wọ́n gbà wo mo ṣe ń tó lọ parọ́ mọ́ mi ẹni mọ́ mi náà wọ́n ní ṣé bí wọ́n ló fẹ́ yàwó èmi ti sọ di ìyá lẹ́nu èmi níyàwó sìn màmá mi kó ìfà ìyàwó yẹn ìyá woman yìí débi pé woman yìí ò fẹ́ bàbá mi máa mú padà di family friend wa nígbà tí wọ́n máa ń mi nígbà táwọn wá bí mi ó wá ra aṣọ oríṣiríṣi á ní bẹ́ẹ̀ náà ló kó góòlù dé lóríṣiríṣi kò ṣeé gbà mọ́ra lóòótọ́ àmọ́ àwọn ìyá yẹn gbà mọ́ra wọ́n dẹ̀ jèrè ń bẹ̀ wàláhì mi ò lè sọ tèèyàn mi o wàláhì tí ọkọ mi bá fẹ́ obìnrin tó bá ní owó lé mi wàláhì máa sọ di ìyáálé kí ni sá fi ìyáálé gbowó báńkì ṣé mo lè lọ báńkì ní kí ní ìyáálé ni mi ká fún mi lówó lẹ́nu ATM ni wọ́n lè fún mi wàláhì èmi ò mọ́ tóbìnrin mi o èèyàn mímọ́ máa ń sọ pé o ò nífẹ̀ẹ́ ọkọ rẹ mo ṣe máa ń sọ̀rọ̀ wàláhì irọ́ ni o ò lè nífẹ̀ẹ́ ọkọ rẹ bí mo ṣe nífẹ̀ẹ́ ọkọ mi ó possible kó má nífẹ̀ẹ́ ọkọ rẹ bẹ́ẹ̀ èmi wà jealous débi pé n tí ó ṣe mí láǹfààní kí wọ́n tarí ẹ̀ síta màmá mi ní nígbà tó yá woman yẹn tí wá bá wọn pé ìyá mi náà mo fẹ́ kó lọ sí ṣọ́ọ̀bù mo fẹ́ kí ṣọ́ọ̀bù rẹ̀ yìí kó táwọn ọlọ́ tún kó owó fáwọn nítorí kíni pé wọ́n ṣe dìdìrín fún ni ǹjẹ́ arábìnrin yìí tí wọ́n bá lè ṣe dìdìrín mo mọ̀ yìí pé ẹni yìí ọkọ ló ní ìdí tiẹ̀ kì í ṣe pé bí ó ní ìdí ó fẹ́ gbọ́kọ ẹ̀ tán yányán to my own tí wọ́n bá lè ṣe dìdìrín fún obìnrin wàláhì ò bá sì rérè lára rẹ̀ ju gbogbo yìí tó wá fẹ̀dí ara rẹ̀ sórí social media táyé ń bọ́ gbé yé fọlá ni n tó sọ nǹkan special ṣe mi kódà yìí ń kà sí yìí ń ríro bẹ́ẹ̀ sẹ́ni ní àǹsọ́fọ́ kí wọ́n sọ̀rọ̀ nìkan ní òkòkò tọmọ mẹ́ta ni ọlọ́mọ mẹ́rin ẹ̀yàn obìnrin kan ní dọ́tọ́mọ mẹ́rin 5 mẹ́fà tí ó dẹ̀ kú lazy woman ní yàn àǹtí Fọlá àǹtí Ṣadé you are a lazy woman ẹ lọ ṣiṣẹ́ kẹ wá lọ kórí yín bọnú kẹ pé gbogbo àwọn blogger tó máa yín gbọ́rọ̀ yín ẹ má dá sọ̀rọ̀ èmi àtọkọ mi máa yanjú ẹ̀ láàrin ara wa ṣẹ̀rù pọ́kùnrin gọ̀ ni ìwọ tọkùnrin tó bá ṣe pé wọ́n lọkùnrin fẹ́ láàárọ̀ ọjọ́ tó bá gbé ọ sínú ilé láàárọ̀ ọjọ́ tó bá fẹ́ ìyàwó mi kò lè ever gbàgbé ìfẹ́ tẹ́ ti kọ́kọ́ ṣe láàárọ̀ ọjọ́ yẹn kò lè gbàgbé láyé bàbá mi a máa sọ fún àwọn ìyàwó tí àwọn ìyàwó kan bá fẹ́ ṣe gàlàgà bàbá mi ò ní ìyá mi náà ìyá mi ni o ẹ má bá ń fi ìyá mi náà ṣeré o ẹ má dẹ́dọ̀ ìyá mi náà o òun àti ìyàwó ẹ̀ lè jà òun àti ìyá mi lè jà o àmọ́ kò ní ever fi ìyá mi bá ìyàwó kankan ṣeré wọ́n lè jọ jà kán búra wọn kán jàjà wọn kátàwọn àti bọ́sẹ̀mọ́sẹ̀ bọ̀ kò ní ever bá ìyàwó kankan fi ìyá mi ṣeré àìgbọ́n tí ń dà ògbóná orí ibú tí ń ba ìyàwó obìnrin jẹ́ nìsín ní ti ń kó bá wa nìyẹn. bẹ́ẹ̀ ni alájà Mọ̀nsúrà tẹ́lẹ̀ alájà Zainab abásọ́dọ̀ àwọn obìnrin rere bẹ́ẹ̀ ni òjò owó ẹja jowú níwọ̀nba kò easy lóòótọ́ kò easy bò ẹja jowú níwọ̀nba ká lè jèrè àwọn ọmọ wa náà obìnrin mi nítorí pọ́kọ rẹ̀ fẹ́fẹ́ yàwó ó ti ní hypertension kalẹ̀ wọ́n lọ tí ẹ̀jọ́ kẹ́ ẹ̀ lò ó ṣé mo kọ́kọ́ mi wọ́n ló tẹ́ fẹ́gẹ̀ kan mo ní sọ ti wá gbé báyìí lé orí ti gbé wá bá mo ní kí lè wá fẹ́ para yín sí ká ní mo mọ̀ pé nǹkan tẹ́ máa sọ ni mo ò ní pè yín mo níbẹ̀ ṣe pè mí ìgan ló dẹ ẹ má para yín o ibo lẹ kù sí sẹ́ẹ̀ mo rún sùn ṣé ẹ mọ stein ṣe olóhùn òun mọ ṣe ṣé ẹ mọ oúnjẹ ṣe òun mọ ṣe ṣé ẹ mọ múra dáadáa òun ó try mi ẹ lọ ṣe gbogbo yín o tẹ ẹ bá ti ń ṣe kò ní wìn níyìn ṣe rí orogún ìyálé àtìyàwó competition ní lílẹ̀ haúsá èmi ò mọ tilẹ̀ Yorùbá competition ìyálé àtìyàwó competition nílẹ̀ haúsá kò jọjú ìyàwó rẹ̀ àwọ̀ pé ìborun 5,000 lówó mọ́ èmi náà lọ rún 10,000 lọ́dọ̀ alájà Suweba ní Central Market ẹ̀yin tèmi tẹ̀ wá ń Kaduna ẹ jẹ́ ń rí love yín ẹ̀yin ará Kaduna ẹ jẹ́ ń rí love yín ẹ jẹ́ ń rí love and like yín kò jọjú lẹ Yorùbá ní lórogún ti jọjú single mother ò jọjú lẹ Haúsá gan torí pé single mother go hustle ní ẹ lọ́wọ́ single mother ń kọ́ ilé ní Haúsá
single mother ra mọ́tò ń lo mọ́tò fún ara rẹ̀ nílẹ̀ Haúsá ilẹ̀ Yorùbá láti rí pé ìlẹ́kẹ́ ni èmi mọ̀ ń dẹ́gbẹ́ mẹ́rin tán and so fucking what lọ ṣiṣẹ́ lọ wá ṣẹ́ṣe kẹ́ yóò complain orí burúkú kiri lórí social media kò easy lóòótọ́ ó bá easy làwọn náà ní wá ṣe ṣàgálà ń lu Saudi nítorí pé àfẹ́ complain orí burúkú la ṣe wá ṣe ṣàgálà ń lu Saudi ẹ̀yin náà lọ wá ṣẹ́ṣe kì í ṣe gbogbo ọkùnrin ló gbé bùkátà rẹ̀ kì í ṣe gbogbo mo ti sọ fún yín mo ti sọ síwájú kì í ṣe gbogbo wa lọkùnrin yóò gbé bùkátà wa so why are we like this. kí ló dé tata tó ṣe pé àwa gangan ọ̀rọ̀ obìnrin mi nìsí ńgbà dẹ ẹkọ mi kò fẹ́ mi mọ́ ó sọ pé kinní kan ó sì kinní kan tó o bá lọ dúró lórí ẹsẹ̀ rẹ padà tó o dúró tó ń ṣiṣẹ́ rẹ wàhálà ọkùnrin tó kọ̀ ọ́ lẹ̀ yẹ yóò padà wá máa jẹ́ sísá ọkùnrin tó lò dá tó lò mara mú tó dúró lórí ẹsẹ̀ rẹ tí wọn náà strong tó di akin tó dúró tó gallant tán yọ̀ọ́lá yóò padà wá pé ìyàwó mi ti dé ìyàwó mi ti wà òkè tó lọ gallant tán àmọ́ ò gallant ó rí ọ̀pẹ̀ láǹkárá kan lọ́la ó ti rí ẹ̀ka láǹkárá kejì lọ́la ayé rẹ̀ gò yí padà bó ṣe kúrò lọ́dọ̀ rẹ̀ my dear sister kò ní padà wá àmọ́ lọ notice ara rẹ̀ lọ wo póru obìnrin wo ni mí sóbìnrin tí ń gbé lórùlé ọkùnrin ni kì í ṣe pé tó òrùlé tí mò ń sọ yìí pé obìnrin tí ò ní lọ́kọ rárá o ó lọ́kọ bọ̀ kì í ṣorú ọkùnrin tó mọ̀ rí lójoojúmọ́ lọ́kọ tọ́nà ń kọ́ mọ̀wọ́ tí obìnrin bá ti notice ẹ ò ní dààmú lọ notice orú obìnrin tó jẹ́ sóbìnrin tó jí ọwọ́ rẹ̀ jí sówó tó ṣe yí pé kì í ṣe pọ́kùnrin ni ó fún òun ni ó mọ fọ́kùnrin ni mí lọ notice ẹ̀ tó bá ti notice ẹ̀ sísítà mi ò ní dààmú sóbìnrin tó ṣe pé tọkùnrin bá ní 20 billion ni kò ní fún mi kì í ṣe kó fi ṣèkà orú orí bẹ́ẹ̀ ni mo ní ni lọ notice ara ẹ̀ tó bá ti mú orú orí bẹ́ẹ̀ ò ní ṣìṣe mọ kẹgbẹ́kẹgbẹ́ mo hùwà kí wà bábá ran aṣọ 40,000 tó bá lówó lọ́wọ́ lọ́rọ̀ ní 30,000 wà láì ìbọ̀rùn yìí tó bá ní wọ́n ṣe gidi nísìn àtẹ̀ rẹ̀ náà wà lọ́rọ̀ àtẹ̀ rẹ̀ kí wọ́n náà wọ̀. ọ̀rẹ́ mi kọ́lọ́mbà ń ṣe dáadáa fún nílùú Kaduna lọ́dún náà léèsì tán mú ẹ̀yìn ará Kaduna ẹ̀ mọ́ léèsì wa tá a máa ń wọ̀ tá a máa ń kóṣẹ́ sí láyà wọn tí wọ́n ń tà ní nígbà mo kó Kaduna 18,000 lára láàsì lọ́pàá márùn-ún ó ní 20 something wà wọ́n sì mú lóde náà lọ́dún náà yìí sí lówó lọ́wọ́ mo sì lọ ọjà ọ̀dọ̀ alájà Suweba náà mo lọ mọ́ alájà sátẹ́lẹ̀sì wà wọ́n ló wà onúlọ̀ èèlò wọn ní 6,500 ẹ bá mú mo sì gbẹ́ tèmi ní gáhùn mo sì kóṣẹ́ sí mo dóde báyìí àwọn ọ̀rẹ́ mi gan tún bá fún mi ni èmi tí action oríṣiríṣi ni èmi tí ń fàwàdà wọbẹ̀ àwàdà tí mo wọbẹ̀ gẹ́gẹ́ lè mọ̀ bí ọkì ṣe gidi rẹ̀ mo wọ̀ bí mo ṣe ń bọ̀ báyìí gbogbo wọn ti kú fẹ́lẹ̀ fẹ́rin mo ti fàwàdà mi mo ti gbé nǹkan mi wọbẹ̀ gbogbo wọn padà ká sì wàá mọ̀ ká wá rorú ilé àjọkẹ́ dúró tó sọ fún wa gbóró ilé ni wọ́n fẹ́ra mi ẹni tí ò bá mọ̀ wé tí ò bá mọ̀ wé kò lè mọ̀ wé mọ̀ kọjá ààyè rẹ mọ̀ dára rẹ láàmú wòlú Saudi tá a wà ẹgẹ mi dára mi láàmú fa bàbá náà lọ́ra aṣọ 20,000 30,000 èmi èdè díẹ̀ kí n sáà ti jẹun ẹríjọ́ mò ń sopọ̀ mò ń jẹ ẹni bí àfiṣe ó ń jẹ ẹni kọ́lọ́hún tànú mi kẹ́mi ò jẹ kẹ́kẹ́ mi ó ti ṣe rọ́tọ́rọ́tọ́ bí oyún mùsù ni. mo dára rẹ láàmú you don't need to disturb yourself my dear sister má ṣe ń tágbára rí o ká kódà tó bá ṣe míàn ọbẹ̀ lúrú mo ti sọ kíní kan rí lórí ètò àwọn ọmọ mi náà ń sunkún níjọ́ yẹn wọn ọ̀nulé wa ní lágbájá ṣe chicken mo sì bọ́ kàṣọ abẹ́tí mo sì lọ ra káyìdà káfà tàlàtẹ́ntàlàtẹ́n káyìdà káfà orí èsì adìẹ ní tiẹ̀ ń wù mí jẹ gan bí àárí àmọ́ bí táwọn Saudi ń dà sí bí ó ti sú mi mọ́ bí Saudi ń dorí èsì àtàdìẹ sí níbi bí mo ṣe lọ ra káyìdà káfà nu o orí ẹsẹ̀ 30 naira ni wọ́n kò bọnu ara wọn yẹn ara Kaduna tọ́ǹpọ̀ tẹ́ mọ̀ nípa kínníhùn tá a máa ń jẹun wọ́n kò bọnu ara rẹ̀ báyìí ni mo yá a ṣe bẹ̀ mo dé ta ni tí gbogbo ẹ̀bùn ro túwó fẹ́lẹ́fẹ́lẹ́ mo ṣe mílíọ̀nù kúkà sí fáwọn ọmọ mi mo ṣe tọ́ba yẹn ọmọ ẹ bọ́ bí àjẹun ni mo yá a ẹsẹ̀ kan ṣé wọ́n ń forí ẹni ẹ̀yà mo rí ṣé wọ́n ń fẹsẹ̀ ẹ̀yà fẹsẹ̀ ìyẹn ẹ̀ bọ́ ta ẹ lọ jẹ chicken ta at the end of the day àmọ̀ orí ẹsẹ̀
Kẹ́hìndé káfà tèmi ń rà òun àsóhun lẹ́ni yẹn náà ń rà tí ń fáwọn ọmọ rẹ̀ jẹ táwọn ọmọ rẹ̀ mú jáde làwọn ọmọ mi ṣe ń rò pé chicken gidi náà ń jẹ. Májèlé sísá mọ́ dára rẹ láàmú bá fún mi lówó ọbẹ̀ tí n bá gbowó ọbẹ̀ ó níbi ká ti mọ́ rẹ ẹran kàṣọ bọ́chí náà still tí wọ́n bá rọra bẹ àwọn ọ̀rẹ́ wa ṣe mọ̀ pé àwọn obìnrin ọ̀dọ́ tá a bá ṣe lọlé ọkọ báyìí àì mọ̀ bá ṣe lọ yí ọwọ́ padà èmi sì ti kọ́gbọ́n kémi tó lọlé ọkọ ń tèmi. tá a bá dọ̀dọ̀ Haruna kọ́lọ̀mbà fọ̀rún kí ó ti kú kíníkà sọ bọ́chí ní ti ń tẹran tá a bá dọ̀dọ̀ Haruna báyìí Haruna bá ní náà dẹ̀rí ìrà 100 naira láyé ìgbà tó wó sì da ẹran sì da ìrà 100 naira tó wá ṣe ẹran 300 mo fẹ́ ẹran 100 tí má dà pọ̀ báyìí yóò pọ̀ dé ni àjọkẹ́ ìlú ló rẹ́ràn ìmọ̀ ní 500 mo rà á síbẹ̀ yìí lẹ̀ ẹ̀gbọ́n lẹ̀ ló ń kó 500 dílẹ̀ tó fi ń tẹran fún yín inú 1000 mo jèrè 200 ẹ dákun sẹ́yìn ní dájọ́ ni àmọ́ bó o bá ti gbọ́n àǹtí mi ó mọ̀ dààmú ni bó o bá ti gbọ́ ọmọ dààmú ni wọn kàn máa rò ó àmọ́ rò pé bí ogun ayé kan ló ń ṣe ogun ayé kọ́ lápá àìgbọ́n rẹ ló fi dàpá ayé ní sí ọ́ àìnílàkà ìrẹ ló fi dàpá ayé ń sí ọ́ wàláì tí n bá tún wà nù oyún àní mi gán máa ń bira mi pé Àjọkẹ́ kí ló dé tó fi gbọ́n tó yìí wàláì owó tán máa sọ pé owó ẹrù ọmọ èmi ra bó bí ẹran mọ́dáǹkì ẹ̀ wèrè ìfi mọ́dáǹkì ẹ̀ wé mọ́ rí ọkọ mi bá fún mi lówó mọ́dáǹkì ẹ̀ yìí níra ìrà mọ́dáǹkì ẹ̀ ńlọmọ ra aṣọ ẹyọ kan ní 800 blouse ọmọ nǹkan 800 kí là ń bá ká òun lójú sáárì inú o bó ṣe 300 mo ti ṣáájọ bí n bá múra fọmọ mi tọ́ sọ́mọ̀ pé mọ́dáǹkì ẹ̀ kọ́ ló wọ̀ ni mọ́dáǹkì ẹ̀ mí ìtẹ̀ bá rí ọmọ ò lè wọ́ fúnṣù mẹ́ta tí ó fi fò mo dára rẹ láwọn àǹtí mi bọ́kọ̀ rẹ mánéjì owó tó bá kówó fún ọ̀wọ́ náà ló padà ná kó nkẹ́ ẹ pamọ́ wàláì gbogbo tí mo sọ àwọn tó mọ̀ mí mọ̀ wàláhì bí mo ṣe máa ń ṣe tèmi nìyẹn wàláhì bí mo ṣe máa ń ṣe tèmi nìyẹn oyún second born mi mo ti rè lùbọ́ sábẹ́ bẹ́ẹ̀dì níbi owó ọbẹ̀ lọ́ra flask lọ́ra kinní kan tí mo rejọrejọ mo ti rè lùbọ́ àpò méjì sábẹ́ bẹ́ẹ̀dì èmi tí mo sì mọ̀ pé tèmi bá ti bímọ tán báyìí gbogbo nǹkan máa ń ṣe kankan ó dẹ̀yìn kó mo kówó tó dé fọ́kọ mi nígbà tó ní ìrọ̀pá ṣèkó mọ ọmọ ìyẹ́sì máa wá rà Kaduna bá a ṣe máa fẹ́ ṣèkó mọ nítorí owó mítìnì ìsọnù tá a máa ń gbà ká sista Azizat wa aleykum salam Aziz Kafayat wa aleykum salam owó mítìnì ìsọnù tá a gbà kiri mo yá aṣọ fọkàn mo láṣẹ kó mọ o ó ní kí ni mo ní ẹ má wọrí mo ti lájọ tí mo fẹ́ gbà mo gbàjọ fúnra mi mo kó fún màmá ni màmá yẹn ń bẹnu kọ́pàdé wa mo ní màmá ẹ bá lọ Zango ẹ lọ bá ń ra kùn mọ́ ọkọ mi lẹ́ran súná kọ́ mo lọ́lọ́run bá sírí wọn náà lọ bí iṣẹ́ lọ́mọ ṣàdúrà ń gbò dé lálẹ́ báyìí mo ti gbẹ́ wàá ta ẹ̀wà tí mo ti rà àti èlùbọ́ mo ti gbé ta lábẹ́ bẹ́ẹ̀dì ó ní ibo ló ti rẹ́dẹ̀ yìí mọ̀ wò pé òwò tó dá kan mọ̀ á ṣe ìkómọ yìí níṣẹ́ wàláì tó o bá ti gbọ́n wàláì lè àti ọkọ mi lè fi nǹkan mi ròyìn mi o ó lè fa gidi torí mo èmi náà mọ̀ pé mo lágídí èyàn ò lè dáadáa tán kó mọ́ kù síbì kan mo máa ń bínú àmọ́ pé ká mánéèjì nǹkan ká ṣe nǹkan pẹ́pẹ́ fún ká tọ́jú nǹkan ọkọ ẹni ọkọ mi lè fi ròyìn mi kú gbogbo ìwọ tó o bá ti mọ mánéèjì ṣe ó mọ dààmú ni sísítà mi gbogbo ìwọ tó o bá ti mọ nǹkan tọ́jú ó mọ dààmú ni tọkùnrin bá fi irú ẹ lẹ́rú yín lẹ́ mọ́ ń bọ́ sórí social media á sunkún mọ́ dára ẹ láàmú sísítà mi mọ́ ṣe ń tọ́lọ́run ò fẹ́ mọ́ bá yé àwọn ọmọ rẹ jẹ́ mọ́ bá yé àwọn ọmọ rẹ jẹ́ òkìrìkà tó bá ti lówó lọ́wọ́ bọ́ sọ́jà bọ́kọ̀rí ò bá fún ọ 3000 ó lè fi ròkìrìkà fáwọn ọmọ rẹ bọ́síkà mọ́níkà sọ bẹ́ẹ̀ ṣe ìmọ̀ mi mọ̀ bí ó kìrìkà ṣe wọ́n sí nílẹ̀ Yorùbá kàṣọ bẹ́ẹ̀chìnù tó bá débẹ̀ ó ra ṣòkòtò tó bá lọ́mọ mẹ́fà ó ra ṣòkòtò fún wọn 3000 àti tọ́ọ̀pù ìyá kan kó dé nǹkan ìyá kan gbọ̀dọ̀gbọ̀dọ̀ nǹkan ni ìyá kan owó rẹ àbí bó mo ti fẹ́ sọ Yorùbá èdèdè owó rẹ déédéé tó ń fẹ́ ni tó bá ṣe fi ṣòkòtò 30 naira ni ọmú tọ́ọ̀pù sí ọ̀fọ́ bó bá ṣe máa rámú sáwọn ọmọ rẹ sí náà tó mọ rí orú nǹkan tẹ́wọ̀ my dear sister single mother is not special thing kò special mama ìjà lọ ṣiṣẹ́ ni go and work kò special ìwọ ni kò túra rẹ package tó bá ṣe pé tomato ló fẹ́ mọ̀ tá kó package ẹ̀ tó bá ṣe pé pàmò ló fẹ́ mọ̀ tàbí ìtàjọ́ kí ó ń pàmò Saudi tún package ẹ má jẹ́ ká wá mọ̀ múlẹ̀ zara wa tó tí bá ti rí ẹgbẹ́bìnrin bá ti rìn jẹ́ kẹtẹ́jì ẹran ẹ̀kẹ́ fẹ́ wọn sùsùkọ́ àwọn ọmọ inú máa ń bí mi ni pé ṣòwò lápá ni kí la wá fi ń pera wa ní ìyá sí kí la wá fi ń pera wa mọ́dà sí kí la ń pera wa ní ìyá sí kí la ń pera wa ní mọ́dà sí mo bẹ̀ Ọlọ́run fún gbogbo owó obìnrin
tó ń wojú ọkọ kó tó jẹ ọlọ́run ò ní pọkọ náà fún ọ o ọlọ́run ò ní pàwọ́ náà lójijì o mo bẹ̀ ọlọ́run fún gbogbo àwa abiyamọ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ń lé ọkọ tọkọ yín bá ń sanwó skul ẹ̀yin náà wá sọ mí sì fẹ́ mọ tọ́jú àwọn ọmọ yín ìtò rẹ́rìn ọlọ́run ìtò dúró ṣé o mọ̀ pé chop and clean out bẹ́ẹ̀ làwọn ọkùnrin yóò ṣe máa fi ọ sí bó ṣe dàdúgánu o tán bẹ̀rẹ̀ sí máa togi sí ọ kiri ó di àdúgán ni everybody ó máa togi sí ọ kiri ni bọ́tọ́kọ rẹ bá ń fún ọ 50 naira nínú ilé appreciate yẹ máa ń kẹ́ lójú máa ń kẹ́ nímú kò easy appreciate yìí wọn bá tọ́kọ ẹ bá fún ọ má wò pé lágbájá bẹ́tà jù mí lọ irọ́ ní bẹ́ńbẹ́ o ọ̀pọ̀lọpọ̀ èèyàn mi tẹ́rí owó báǹkì náà ń tà tí wọ́n ń gbà tí wàhálà rẹ̀ bá dé ṣòwò mọ̀gbà tán rán wàhálà rẹ̀ try to package yourself ní ayé packaging la wà package ara rẹ ní àwọn ìyàwó àgbà náà package ara wọn ni àwa ti jẹ ẹ̀fọ́ òdu inú ìgbẹ́ àti jẹ́rí àti jẹ́rí mọ̀mọ́ wa ti ṣe fún wa nígbà tí ò sówó. ìyóngbá ńlá ọlọ́run bá ń ṣe dáadáa fún màmí ní Kaduna ìyóngbá ńlá bẹ́ẹ̀ bá ti dé nẹ́kó junction tẹ́ bá ti lẹ́ń béèrè ìyóngbá ńlá wọn pé méjì àti lọ́ọ́ rorí ẹja mẹ́ta 50 kọ́bọ̀ àti fi jẹ̀kọ́ rí ṣé ìwọ ọmọ sí ń ṣe àwọn ìyá yóò sì torí ẹ̀ kọ̀ọ̀kan wọn lẹ̀ wọn sì torí ẹ̀ pariwo pé ẹ bá lọ rédíò ọkọ mi ń fìyà jẹ mí wọn pégbé o wọ́n sì ń lọ́ọ̀bù ọkọ wọn náà ni wọ́n sì tún lọ́ọ̀bù àwọn ọkọ wọn lọ náà ni kí ló wá ń ṣàwọ́ ọmọ ti sìn àìláforítì àìní rẹ́spẹ́ẹ̀tì àìláyọ̀ ọkàn ohun tó ń kó báwọ̀ ọmọ sínú ẹ dákun torí ọlọ́run bí mo ṣe lè sọ ọmọ náà ní àní sí ọpọlọ ara wa ká sọ sí i ìwọ tó bá wá ta bá mú tiẹ̀ ń bẹ̀ èmi ṣáà bí mo ṣe sọ̀rọ̀ mo ti mú tèmi náà o mo ti mú tèmi wọ́n náà mú tiẹ̀ mú bí tó ti ta bá ọ má expect pé gbogbo nǹkan tó wà láyé lọkùnrin yóò ṣe fún ọ sẹ́ẹ̀ lọ notice orú ara rẹ lọ notice orú ara tó ní tó bá ti notice ẹ ò ní dààmú bẹ́ẹ̀ ló sì sí ní fìtínà lórí ọkọ mo fi ọlọ́run fún gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà gbogbo ẹ̀yin bàbá àlùbáríkà tẹ́ ń wò mí lórí ètò lọ́wọ́ gbogbo bíkíbi táwọn ọmọ yín bá dé wọ́n mọ̀mọ́ bá àánú pàdé ẹ mọ̀ bá àánú pàdé wọn ní sunkún lórí ọmọ o ìkáwọ́lé rí fọ ẹsẹ̀ jẹlẹ̀ ò ní jẹ́ tiyín o àkóbá àdábà àmì màmí ìyá àlùbáríkà ìyá mi nílùú Mọ̀dákẹ́kẹ́ olórí atáyé ṣe Saheed màmí ìyá àlùbáríkà ìyá mi nu gbogbo bíkíbi táwọn ọmọ wa bá ń dé ọlọ́run ó jẹ́ ká máa bá àánú pàdé ọlọ́run ò ní já fọwọ́ ara wa ṣiṣẹ́ ká fọwọ́ ara wa dànù o torí gbogbo obìnrin tó bá fọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ tó bá fọwọ́ ara rẹ̀ dànù aburú tó tó láyé yóò sí o mo wá bí ọlọ́run fún gbogbo ẹ̀yin ìyá ẹ̀ ní sunkún lórí ọmọ o àbọ̀ ọlọ́run ó dájú lórí yín o gbogbo mo fẹ́ yín ọlọ́run ó bá yín fẹ́ o gbogbo mo kọ̀ yín ọlọ́run ó bá yín kọ̀ o ìmọ̀ràn tó ò ní ṣẹ lórí ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí o ẹrù tálábí amọ̀ ètò wọn ni kò wá bá yín lé o wọ́n là jẹ́ kan ṣoṣo ọlọ́run wọ́n là ṣe ọlọ́run gbogbo ẹ̀yin ọkọ wa pátá ọkùnrin ń jẹ ìyá o ìgbà tí mo fẹ́ ṣàfarawé kan ni mo mọ̀ pé àwọn ọkùnrin mi ń jẹ ìyà ọlọ́run ọba tó lẹ̀mí mi ń kú ọ ṣé rí tẹ́ ẹ bá dákọ̀ bísínẹ́sì kan láyé ṣàṣà ní bísínẹ́sì tó wà láyé tèmi ò tí ì bá wọn ṣe ní iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ìyà o lọ́dún náà ni mo ní màámi ẹ wo fámásì yóò yá mọ́ èmi náà fẹ́ lọ kiri àgbo mo bá lọ́dọ̀ ya Ṣẹ̀rífù ni ya Ṣẹ̀rífù bá gbégbá àgbo fún mi lọ́dún náà ẹ̀ẹ̀kan tí ń kiri nu ọkùnrin kan ni mo rí tí ń fi kiri àgbo mọ́ ibi àjẹ́ àti mu orú ìyàwó ọkùnrin yẹn ń bẹ́nu lé kò dẹ̀ múrú aburú tó ti ṣe ọkọ òun láti ìgbà náà mo ti máa ń respect ọkùnrin kódà pọ́kùnrin bá ń fi igi gún mi lójú máa sì máa respect ẹ̀ pé ọkùnrin ń gbìyànjú máa yìí à ń bọ̀ àti bọ́ sí ṣáìdì ẹni tó bá mọ ọ̀nà ṣáìdì jáàjì yẹn dáadáa jáàjì lọ́nà Zaria
abọ́ta sí ọ̀nà jájì báyìí ó ń bẹ lábẹ́ mọ́tò táyà mọ́tò sì yọ lórí eré báyìí ó sì gun mọ́ àyẹn lórí ó sì fọ́ lórí mọ́lẹ̀. Dẹ́kun my dear sister, àìmọye ewu bẹ́ẹ̀ lọ́kọ tiẹ̀ ti pass through. Irú obìnrin bẹ́ẹ̀ tọkọ bá sì tún délé ẹ̀ tún fún frustration pé kò fowó oúnjẹ lẹ̀. Ọkùnrin ń jìyà ọ̀pọ̀lọpọ̀ wọn ò kàn gbọ́n ni o. Tán ṣiṣẹ́ wàhálà lọ ìmí lábẹ́ mọ́tò báyìí wọ́n máa ń hó náà mọ́tò náà lórí orú ò máa ń mú ni kì í ṣe gbogbo wọn ló ń ṣiṣẹ́ ọ́fíìsì especially àwọn oníṣẹ́ ọwọ́ yẹn wọ́n ń gbìyànjú wàláhì wọ́n ń gbìyànjú. Ẹ jẹ́ ká máa appreciate àwọn ọkọ wa ẹ jẹ́ ká tiẹ̀ máa appreciate wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká máa appreciate wọn. Níjọ́ náà ni mo délé mo ní màámi nkiri àgbo mọ́ o ẹ̀ẹ̀kan tí mo ní mo fẹ́ bẹ̀rẹ̀ sí àgbo ó náà ní mọ́tò fọyàn lórí màmá ni mo sunkún délé ni kí ló dé Àjọkẹ́ mo ní màámi tírélà fọkùnrin kan lórí ó ti fọ́ lórí o táyà mọ́tò ni kára mi tó balẹ̀ ìyá alágbèdè owó àgbo mi ní sẹ́yìn sórí ibú ẹgbàgbó yín o èmi ò kiri àgbo mọ́ o ẹjọ́ tá kiri àgbo náà mọ́tò pààyàn yìí. Ọkùnrin ń jẹ ìyà ìwọ tó bá ṣiṣẹ́ ní tó lọ tajà fáwọn mẹkáníìkì rí tó tajà fún tọ́nà rí tó tajà fún rìwáyà rí ló mọ̀ pọ́kùnrin ń ṣiṣẹ́. Ọkùnrin ń jẹ ìyà ọ̀pọ̀lọpọ̀ wákàn sùn sínú ilé ni lọ pàǹtẹ́kà ó níbi kan tá à ń pè ní pàǹtẹ́kà ń Kaduna lọ wọ àwọn ọkùnrin bó ṣe dọ̀tí lọ tẹ bá sì rí ìyàwó mi inú wa bá a mọ̀ tó níní. Ẹja máa appreciate wọn gbogbo obìnrin tó bá appreciate ọkọ rẹ̀ láyé gbogbo ibi tọmọ rẹ̀ bá dé yóò sì mọ ráàánú gbà. Ẹja appreciate àwọn ọkọ wa o. I'm not saying this pé nítorí pé àwọn kan ní ọkọ tèmi dáa ni kò sọ́kùnrin tó dáa. Ọkọ mi máa ń túbúrò bá tèmi náà tí ó yakayaka mi tí ó bu ya mi tí ó bu bàbá mi mo ti gbọ́. Kò sọ́kùnrin tó dáa bó ẹja mọ respect ẹja kan mọ pọ́n wọn lé ẹ lọ wò ẹnì ọkùnrin ó ti kú ọkùnrin ó ti kú eléyìí ó ti kú eléyìí opó ni eléyìí opó ni wàhálà tán ń ṣe é pọ̀ wàhálà tán ń ṣe é pọ̀ wàhálà tán ń ṣe é pọ̀ ẹ jẹ́ ká máa appreciate wọn ẹ jẹ́ ká pọ́n wọn lé ẹ jẹ́ ká kà wọ́n sí ẹ jẹ́ ká wò ẹ má wò pé ìwàhálà rẹ ó kú ti lọ bóbìnrin sùn my dear sister ńgbà tó fẹ́ dákó fún un torí ẹ̀kọ́ náà ṣe dákó fọ́kọ ẹ̀ o mo ti sọ síwájú rí owó tó bá fẹ́ dùnkòdùn ńgbà fẹ́ dákó fún bọ̀dá Súmẹ́là tó fẹ́ dákó fún bọ̀dá Ṣẹ̀rífù ìyá rẹ̀ ó sọ pé nítorí ẹ̀ lòun ṣe dákó fún o ó dákó fọmọ ẹ̀ ní pé kọ́mọ òun fi soró àdúrà ní pé ká má ṣìṣì ká má gbá ìsàn wálé fún wa ẹ jẹ́ ká má appreciate wọn o kò sọ́kùnrin tó dáa o. Kò sọ́kùnrin tó dáa o àmọ́ ẹja máa appreciate wọn ká máa pọ́n wọn lé kẹ́mi wọn lè gùn ní o ẹ fún wọn lóúnjẹ gidi ẹ tún lè ṣe ẹ jẹ́ kí lè neat tí lè bá neat atẹ́gùn àlàáfíà tí ó ṣara lóore ó wọlé ẹ fún wọn ní good sex tọkùnrin bá ní ìbálòpọ̀ tó dáa tán ẹ rí i pé yóò sùn ni ṣe rí gbogbo vein ẹ ẹ̀jẹ̀ tó bá ti steve sínú vein báyìí yóò mọ float ní tó bá bá ṣeré nice eré má wò pé kò fún mi lówó oúnjẹ kẹtàjì mi wà lọ́mọ fún lérè wàhálà ìlọ́bọ̀pọ̀ ẹ̀ ṣeré tó dáa fún lóúnjẹ tọ́jú ẹ̀ kó wá wù báwọn ọmọ tí ó ṣe rí lọ́jọ́ iwájú ẹ mọ wo ṣẹ́ka bí ibùtáyé ń pariwo kiri nísìn brother mi kí lẹ́yìn tó ń kọ yìí appreciate your husband no be we go remember kíni èmi ò rí èbó yín kàwé mi à no go school ẹ wo Sheikh Habib táyé ń pariwo kiri ìyá wọn ló mọ̀ ṣiṣẹ́ lẹ̀ ń bàbá mọ̀ jẹjẹ èèyàn Sheikh Habib western education bàbá ì gallant lé lórí islamic education bàbá ì gallant kátúwá ní òye àwọn ìtàn bàbá ì gallant lé lórí kì í ṣe nǹkan kan ìyá wọn ló parí iṣẹ́ yẹn kì í ṣe nǹkan kan ìyá wọn ló ṣiṣẹ́ yẹn kalẹ̀ tó bá ṣe pé ìyá wọn ò dá Sheikh Habib ò ní rí báwọn ẹ má jà tanra wa ọlọ́run mo bí ọlọ́run fún gbogbo àwa tá wà lórí ètò ẹ má jà sọ̀rọ̀ tùjù ọlọ́run já àwọn ọmọ owó lálùbáríkà o já tara ọmọ nísinmi má jà sunkún lórí ọmọ o ẹrù tálábí àmọ́ etúlẹ̀ kan sí ọlọ́mọ jẹ́ diwá bá wa lé o gbogbo àwọn ọkọ wa ẹ̀mí gúngùn àláfíà ara ọlọ́run bá wa ṣe fún yín o gbogbo ọkọ tí ò ṣe déédé síyàwó rẹ̀ ọlọ́run bá wa ràn yín lọ́wọ́ bá wa yín yín lọ́kàn padà o gbogbo obìnrin tí ò wà submissive náà ọlọ́run bá wa kó sí inú kó lè máa ṣe dáadáa sọ́kọ rẹ̀ wọlá títóbi ọlọ́run wá bí ọlọ́run fún
sista wa Ṣadé àbífọlá ni wọ́n ń pè é àti brother Lawal àti alájà Anjorin Lizzy Ọlọ́run dákun bá wa tó lé wọn Ọlọ́run nìkan ló lè tó èèyàn kankan kọ́ o èèyàn kankan kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń dá sọ̀rọ̀ wọn lórí social media ọ̀rọ̀ ọkọ àtìyàwó àtìyálé ò tẹ́ dá sí tó yẹn o Ọlọ́run ó bá wa tó àárín wọn yóò bá wa ṣàánú wọn yóò bá wa kó sí sista Fọlá yẹn nínú yóò tètè mọ̀ pa burú lòun rà á lẹ̀ fáwọn ọmọ òun kó tètè yí padà Ọlọ́run bá wa ṣàánú wọn mọ́ dojú àdúrà rẹ̀ ti gbogbo wa o mọ́ dààmú wa o Ọlọ́run dákun o jẹ́mi ó jèrè ọmọ o ẹ̀yin náà fẹnu yín sọ́jẹ̀ ń jèrè àwọn ọmọ mi o Ọlọ́run dákun jẹ́ ń jèrè ọmọ dákun mọ́ fi kú òjijì pọkọ mi o mọ́ pọkọ mi lójijì má dẹ̀ ń jo pọ̀ ọ̀sán gan-an ẹni ẹlẹ́ni má jò jẹ̀ṣẹ̀ mi o ẹ mọ̀ ṣàdúrà ẹ̀ kálukú ṣàdúrà tiẹ̀ náà bẹ̀ fẹnu ẹni ara ni la fi ń pe mí jẹ fẹnu ara rẹ sọ pé ọlọ́mọdé mi ò fojú sunkún ọmọ ọlọ́mọdé ń dààmú lórí ọmọ ọlọ́mọdé ń bọ́ bàtọ̀ fọ́ sẹ́nu ọ̀nà mi gbogbo ẹ̀yin ọkọ wa pátápátá Ọlọ́run ikú òjijì Ọlọ́run má fi pa yín o wàhálà tí yín náà láàárọ̀ lọ́sàn-án Ọlọ́run dákun má jò já sásán o lórí ọmọ má jò já sásán lórí ẹbí yín má jò já sásán lórí wàhálà yín lórí iṣẹ́ yín má jò já sásán àkóbá àdábà ọ̀rọ̀ tẹ̀ mọ́wọ́ tẹ̀ mẹ́sì Ọlọ́run ò ní jó jẹ́ ti yín o wọlá títóbi Ọlọ́run wọlá àṣẹ Ọlọ́run wọlá agbára Ọlọ́run wọlá àánú Ọlọ́run wọlá ntọ́lọ́run ọba fi ń jọ́ Ọlọ́run Ọlọ́run wá bí ọ ìlú Nàìjíríà lé ìlú Nàìjíríà lé Ọlọ́run o Arizikì ìfọ̀kànbalẹ̀ tẹ́ fi máa gbé bùkátà tọmọ yín ò fi ní dọmọ ọlọ́mọ táyà yín ò fi ní daya láyọ̀ Ọlọ́run ó bá wa dà lé yín lọ́wọ́ wọlá àjẹ́ kan ṣoṣo Ọlọ́run bó ti lè wù kó máa le tó Ọlọ́run ò ní fara nẹ̀yìn o wọlá títóbi Ọlọ́run wọlá àṣẹ Ọlọ́run wọlá àánú Ọlọ́run wọlá ntọ́lọ́run bá fi ń jọ́lọ́run tí ò fi yẹn dán Ọlọ́run kankan mo wá bí Ọlọ́run fún gbogbo ẹ̀yin aláboyún ayé pátá súnmọ́ ìṣẹ́bílà yàṣàrà Ọlọ́run bá wa tu yín lẹ̀ láyọ̀ gbogbo ẹni tó ń wọ́kọ ọkọ alálùbáríkà Ọlọ́run bá wa ṣe fún yín gbogbo ẹni tó ń wáya aya alálùbáríkà Ọlọ́run bá wa ṣe fún yín gbogbo àwa tá a fẹ́ bímọ sí torí ẹ̀mí fẹ́ bí ìbejì sí àyìn fẹ́ bèjì ní lẹ́mìí ìbejì àfi tẹ́yìn fáàsì mi ò bá wa máa bá ń gbọ́ ọmọ ló kù gbogbo àwa tá a fẹ́ bímọ sí Ọlọ́run dákun oyún re tí ń dán ọmọ rẹ ọmọ alálùbáríkà Ọlọ́run dákun ṣe fún gbogbo wa o wọ́n là jẹ́ kan ṣoṣo Ọlọ́run wọ́n là nu Ọlọ́run wọ́n là ṣe Ọlọ́run wọ́n là gbára Ọlọ́run á bí Ọlọ́run fún gbogbo ẹ̀yin tẹ̀ ń tọrọ ọmọ sẹ́ Ọlọ́run o ìwọ lọ́ba tó lọ́mọ lọ́dọ̀ o ní bí Ọlọ́run ó ní o ní bí àwa náà ló ń fún dákun gbogbo ẹni tó ń tọrọ ọmọ mo fọlá wákàtí mo fi bí Ọlọ́run fún wọn oyún retí ń dán ọmọ rí ọmọ alálùbáríkà Ọlọ́run bá ń tarí ẹ̀ sí yín má fọmọ dà yín láàmú Ọlọ́run o gbogbo ẹni tí ń tọrọ ọmọ abí Ọlọ́run fún ọ ní afọlá títóbi Ọlọ́run àfi bí Ọlọ́run fún wọn Ọlọ́run dákun ọmọ rẹ tí oyún rẹ tí ń dán ọmọ rẹ ọmọ alálùbáríkà ọmọ òtútù ojú Ọlọ́run dákun bá wa ṣe fún yín wọlá títóbi Ọlọ́run wọlá àṣẹ Ọlọ́run wọlá agbára Ọlọ́run wọlá ntọ́lọ́run ọba fi ń jọ́lọ́run tí ò fi ẹ̀dọ́ Ọlọ́run kankan Ọlọ́run wọlá pé òkan fáwọn ẹ̀kan lóyún tí wọ́n mọ iyì rẹ̀ tán ń ṣẹ̀dánù ní dákun Ọlọ́run abiọ́ ni gbogbo ẹni tó ń tọrọ ọmọ sẹ́ẹ̀tàn fi àárọ̀ lọ́sàn-án sunkún tó ṣe pé orí ọ̀rọ̀ ọmọ tá à ń wáyé ló ti ń dalé wọn rú Ọlọ́run ó bí Ọlọ́run fún wọn ní wákàtí àtọ̀wọ́ gbogbo bíkíbi tó kálukú wọn jọ́lẹ̀ ayò sọnù wọn Ọlọ́run wọ́n là jẹ́ kan ṣoṣo Ọlọ́run wọ́n là ṣe Ọlọ́run wọ́n là gbára Ọlọ́run abiọ́ ni Ọlọ́run abiọ́ ni tó o bá fún wa wàláhì kò dínkù nú ọlá rẹ̀ ìwọ lọba tó o máa ń ṣèkan tó àṣekan mọ́ kù níwọ Ọlọ́run abiọ́ Ọlọ́run fún gbogbo ẹni tó ń tọrọ ọmọ sẹ́ẹ̀ torí ìwọ tó o bá wà nípò pò ń tọrọ ọmọ ìbànújẹ́ ńlá ni ọba bá rọmọ ọlọ́mọ yóò mọ dàbí kó jẹ́ tiwọn ní Ọlọ́run abiọ́ bá wa sọmọ ìdùnnú fún wọn Ọlọ́run bá wa fọmọ ìdùnnú ta wọn lọ́rẹ wọ́n là jẹ́ kan ṣoṣo Ọlọ́run wọ́n là ṣe Ọlọ́run wọ́n là gbára Ọlọ́run ò tí sọ ọmọ bá jiná Ọlọ́run gbogbo àwa tá a ti bí náà Ọlọ́run má jẹ́ gbé wa pamọ́ Ọlọ́run má jẹ́ gbé wa pamọ́ ṣàánú wa dẹ́dà abiọ́ ni wọ́n là títóbi Ọlọ́run wọ́n là ṣe Ọlọ́run wọ́n là gbára Ọlọ́run ọkọ wa Ọlọ́run dákun má pọkọ mi Ọlọ́run ìkọ́ náà sọ tiẹ̀ pé má pọkọ mi kódà bí bá ń fọ́n punching back lẹ́nu má pa o Ọlọ́run má pa o obìnrin tó bá rí ikú ọkọ tó opó ni ẹ lọ bí opó yóò sọ fún yín pé kódà bí bá ń fún ọ ní kùkù lẹ́nu báyìí ọkọ rẹ náà sì ni Ọlọ́run dákun má pọkọ wa o mọ́ pa àwọn ọkọ wa fún wa o jẹ́ ṣe bàbá àwọn ọmọ wọn kalẹ̀ o níjọ́ tí sọ ọmọ ò bá jiná mọ́jà fẹ́ ni ẹlòmíì rọ́pò wọn Ọlọ́run o dákun ṣàánú wa o mọ́ dojú tì wá o mọ́ yẹ̀yẹ́ wọn mọ́ fìtínà àwọn ọkọ wa mọ́ dààmú wọn Ọlọ́run bá wa ṣìnà ayọ̀ fún wọn o bó tilẹ̀ wù kílù Nàìjíríà ò le tó dákun mọ́ bá wa ràn wọ́n lọ́wọ́ Arizikì tá fi mọ́ sanwó skul tá fi mọ́ sanwó lé tá fi mọ́ tọ́jú wa tá fi mọ́ raṣọ fún wa tá fi mọ́ kówó fún wa Ọlọ́run dákun bá wa ṣe fún wọn Ọlọ́run wọ́n là jẹ́ kan ṣoṣo Ọlọ́run
gbogbo ọkùnrin tó láhùn náà ọlọ́run dákun tákágọ́ọ̀mù wà lọ́wọ́ wọn báyìí ọlọ́run dákun bá wa ṣàánú àwọn náà bá wa má kágọ́ọ̀mù kúrò lọ́wọ́ wọn jẹ́ lè máa tọ́jú ilé o jẹ́ lè máa ṣe dáadáa nu ilé o wọn láti tóbi ọlọ́run wọn láà ṣe ọlọ́run wọn láà gbàrọ ọlọ́run wa bí ọ gbogbo àwọn tó wà lájò ọlọ́run dákun já darí délé láyọ̀ àtàláfíà mọ́jà àtàjò gbé sájò ìlú Nàìjíríà ọlọ́run dákun mọ́jọ ó bàjẹ́ o ìlú Nàìjíríà ọlọ́run dákun mọ́jọ ó bàjẹ́ o ìlú Nàìjíríà ọlọ́run dákun mọ́jọ ó bàjẹ́ ọlọ́run bá wa kó sí gbogbo àwọn olórí wa nù o ṣàánú fún wa o wọ́n ní Yorùbá nation now tó àti now àti now after ọlọ́run dákun sàtúlù Nàìjíríà ṣe gbogbo àwọn èèyàn wa nílé Haúsá ọlọ́run bá wa dààbò rẹ̀ bò wọ́n o àbò ọlọ́run jó dájú lórí wọn o gbogbo àwọn èèyàn wa ní gbogbo bíkíbi tẹ́ wà jábọ̀ ọlọ́run ó dájú lórí yín o mọ́jà gbúrò aburú sí yín o mọ́jà gbúrò aburú sẹ́nì kọ̀ọ̀kan o wọlá títóbi ọlọ́run wọlá ṣe ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń tajà àtàjèrè ọlọ́run fi sẹ́nu iṣẹ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ ń tajà àtàjèrè ọlọ́run fi sẹ́nu iṣẹ́ yín o wọlá jẹ́ kan ṣoṣo ọlọ́run àkóbá àdábọ̀ ọ̀rọ̀ tá a mọ́wọ́ tá a mọ̀sẹ̀ kò ní jẹ́ tiwa o wọlá jẹ́ kan ṣoṣo ọlọ́run wọlá ṣe ọlọ́run wọlá gbàrọ̀ ọlọ́run àwọn ọmọ ti wọlé skul báyìí àrísìkí tá a fi sanwó skul ọlọ́run dákun pèsè rẹ̀ fún wa o ṣàánú wẹ́ adẹ́dà má dojú tì wá má yẹ̀yẹ́ wa má fìtínà wa má dààmú ọlọ́run wọlá títóbi rẹ̀ ọlọ́lá haúlà wọlá kúwọ́tà illa billahil azim innama amruhu iza arada shay'an an yaqula lahu kun fayakun ọlọ́run dákun wọlọ́ba tó máa ń gbàdúrà ẹ̀dá dákun gbàdúrà gbogbo bùkátà nkálukú gbogbo bíkíbi tó go tí ń jó nkálukú ọlọ́run dákun ìwọlọ́ba tó máa ń ṣẹ́gun fẹ́dá wá ṣẹ́gun fún wa ogun ìdílé ìyá ìdílé baba ni ogun amọ́niṣe ni àfàìmọ́niṣe ni aṣẹnitọ́bánidárọ̀ ọ̀rẹ́ bí ọ̀tá ọ̀tá bí ọ̀rẹ́ àwọn afojúfẹ́ni mọ́fọ̀kànfẹ́ni ọlọ́run dákun máa gbé wa lékè wọn ọlọ́run wọlá àjẹkàn ṣoṣo ọlọ́run wọlá àṣẹ ọlọ́run wọlá agbára ọlọ́run àbí ọlọ́run ni àwọn nǹkan wà tó ṣe pé ogun ni ò jẹ́ ń rọ́wọ́ yọ àwọn nǹkan wà tó ṣe pé ogun ní dà wọ́n láàmú tán fi ń ṣe kiri ní ọkọ̀ ọlọ́run wá bẹ̀ ọ́ ìwọ lọ́ba tó ṣe pé tí ìwọ ọlọ́run bá gbéwó ló ogun kan báyìí tí ò lè gbérí mọ́ ọlọ́run dàpọ̀ gbogbo ogun tó ń jẹ́ kálukú ọlọ́ba wa gbọ́wọ́lé mọ́jọ́ ò gbérí mọ́ ọlọ́run wọlá àjẹkàn ṣoṣo ọlọ́run wọlá àṣẹ ọlọ́run wọlá agbára ọlọ́run o a ní nǹkan kan ìwọ náà la ní a ní nǹkan kan ìwọ nìkan la ní ọlọ́run wa bí ọ ni mo fọlá títóbi rẹ mo fi bí ọ mo fọlá àṣẹ rẹ mo fi bí ọ fún gbogbo ojú tó wò mí lónìí sẹ oore tẹ ẹ̀rọ kan ọlọ́run dákúnjó bẹ̀rẹ̀ sí máa wá yín rí àánú tó ẹ̀rọ kan ọlọ́run jó bẹ̀rẹ̀ sí máa wá yín rí ìfọkànbalẹ̀ tẹ ẹ̀rọ kan ọlọ́run jó bẹ̀rẹ̀ sí máa wá yín rí ìgbéga tẹ ẹ̀rọ kan ọlọ́run jó bẹ̀rẹ̀ sí máa wá yín rí wọlá títóbi ọlọ́run wọlá àṣẹ ọlọ́run wọlá agbára ọlọ́run àbíọ́ ni ọlọ́run mo bí ọ fún gbogbo àwọn olólùfẹ́ mi home and abroad ọlọ́run gbogbo àwọn afẹ́nifẹ́re mi home and abroad mo bá ràn wọ́n lọ́wọ́ mo jẹ́ ná katakata orí kan wọlá àjẹkà ṣoṣo ọlọ́run wọlá àṣẹ ọlọ́run gbogbo àwọn tó ràn mí lọ́wọ́ fún foundation mi nínú Ramadan mo ṣe giveaway nínú Ramadan alfa wa Ismail Jaji àwọn ni wọ́n bá mi ṣe ètò yẹn torí mi ò lè ráàyè ṣe gbogbo ẹ̀yin tẹ́ ran foundation alikotele ikima Islamic Foundation lọ́wọ́ ọlọ́run ò ní dọ̀rọ̀ yín rú àbọ̀ ọlọ́run ó dájú lórí gbogbo ẹ̀yin tẹ́ fáwọn opó lóúnjẹ ọlọ́run ó máa ràn yín lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ fáwọn èèyàn ní giveaway recharge card ní agbèrè látòrí bàbá wa kájú ẹ̀ ní àfáàlì fúlàní gbogbo ẹ̀yin tẹ́ alájà Mariam Rufai tẹ́ ran foundation náà lọ́wọ́ ọlọ́run ò ní dójú tì yín àpadà sábúrú ò ní dé bá yín kárí gbogbo àwọn tá a lè dákọ London ní America ní Dubai ní Egypt ní wọ́n sòòràn foundation yẹn lọ́wọ́ tèmi go expect ọlọ́mọ bá ran gbogbo yín lọ́wọ́ o gbogbo àwọn tẹ́ dùn nínú tẹ́ fún lóúnjẹ àwọn ọmọ ilé kéwú tẹ́ fún lóúnjẹ àwọn ìyá arúgbó tí wọ́n ní tẹ́ fún lóúnjẹ orí wọn ẹlẹ́dàá àwọn àdúrà tán ṣe ọlọ́run ó dùgbùn bá gbogbo yín wọlá àti tóbi àti gbogbo ẹni tó fẹ́ ṣe náà tí ò nípa láti ṣe ọlọ́run bá wà ran gbogbo yín lọ́wọ́ mọ́ dojú tì yín mọ́ yẹ̀yẹ́ yín mọ́ fìtínà yín wọlá la hawla wala quwwata illa billahi alil azim subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin alhamdulillahi rabbil alamin àmín ẹ káàbọ̀ àkú ètò àdúrà gbogbo ó gbà ọlọ́run ní ṣe níbalẹ̀jọ́ aburú fúnfún wa assalamu alaikum warahmatullahi.